ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àná ó ní actor Abdul-Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobimpe èyí tí wọ́n ṣe Thanksgiving àwọn ọmọ wọn ìbẹ́ta tí gbogbo àwọn òṣèré àtọmọdé àti àgbà tí wọ́n sì jáde láti wá bá wọn ṣe ayẹyẹ àwọn ìbẹ́ta yìí ẹ wò oríṣiríṣi la rí níbi pàtí yìí àwọn òṣèré oríṣiríṣi àtàgbà àtọmọdé òun la rí tínú wọn dùn ẹ wò gbogbo wọn ni wọ́n jáde tí wọ́n dùn ún wò tí wọ́n dùn ún rí kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ẹ wò lójú gbogbo wọn ń ṣe kíni tí ń taná yìnrìn 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 ẹ wò àwọn èèyàn jáde bẹ́ẹ̀ ni pàtí ọ̀hún dùn tẹ̀gàn ní gbọ̀ngbọ̀n kan sí ẹ̀yìn tèmi abẹ́ẹ̀rí ibẹ̀ náà láti rí Madam Sajẹ àríwọ̀n ń bẹ̀ ẹ wo mélòó la fẹ́ sọ. Arimide Martins a rí Ẹniọlá Olúwa bẹ́ẹ̀ ni ìyẹn Bestie Priscilla ẹ wo wọ́n pọ̀ ń bẹ̀ mélòó la fẹ́ wí mélòó la fẹ́ sọ. a rí Yínká Quadri Kamon State ẹ wo wọ́n ṣàpọ̀ Ọláìyá gbogbo wọn pátápátá òun la rí níbi ayẹyẹ kódà àtàwọn tí wọn ò kí ń jáde bẹ́ẹ̀ náà òun la rí wọn àní Mide Martins wà ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Mide Martins kì í ṣe gbogbo occasion òun ló máa ń lọ ṣùgbọ́n tó fi mú ta fi rí bí ó yẹ kẹ́yìn náà ti mọ̀ wípé ó ti di dandan wọ́n gbọ́dọ̀ jáde ṣe rí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobimpe gbogbo wa náà la mọ̀gbà tí wọ́n ti ṣe ìgbéyàwó tí àwọn èèyàn sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kó yọ̀ǹda ọmọ fún wọn ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù nígbà tí Elédùà ó ṣe ọmọ ọkùnrin mẹ́ta láǹtìlanti òní Elédùà tó fi dá wọn lọ́lá tó fi dùn wọ́n nínú tó fi nomijé wọn nù ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí wípé pátì ó tó bẹ́ẹ̀ ó tó kí àwọn èèyàn ṣe kíni kí wọ́n jáde láti wá yẹ wọn sí bẹ́ẹ̀ náà ni wò ṣùgbọ́n gẹ́gẹ́ mẹ́rin ti mọ̀ wípé òun ò lè ṣe pátì ká má rí àwọn òfófó kankan mú ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òfófó oríṣiríṣi òun la rí níbi pátì yìí kí ló dé kí ló jẹlẹ̀ gẹ́gẹ́ yín tẹ̀mí ó kún wọ̀n pé bó bá ṣe rí gẹ́lẹ́ òun náà láàgbé wá fún yín abẹ́ẹ̀rí tí ẹ wá rí tó wá mú àwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ níbi pátì yìí ni pé àwọn tá a rí ń bẹ̀ ẹ wò ẹ̀yin náà ẹ wò Fọlá Tinubu òun náà lè rí yìí o pẹ̀lú Ìyábọ̀ Òjó àní àrí Fọlá Tinubu níbi pátì yìí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ pé àwọn celebrities ni wọ́n kún síbi pátì bẹ́ẹ̀ ni ǹjẹ́ ta ló mọ̀ wípé Fọlá gan yóò wà láàrin wọn tó túmọ̀ sí wípé Fọlá Tinubu wàhálà nǹkan ò kéré inú ayé wàhálà kò kéré rárá òun náà wọ́n ṣe kínni wọ́n sẹ́ndì ìfìlẹ́kàn wọ́n sẹ́ndì ẹ̀ sí òun náà ṣe kínni ó wọ aṣọ ẹbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yin náà ẹ wo àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ayẹ̀rẹ́ àwọn tẹ̀ ń rí ni ṣé ẹ ti rí Monimus òun náà lẹ́rìí o ìyá oníjúwẹ́rì àwọn òun lẹ́rìí ń bẹ̀ tí gbogbo ẹ̀ ń ṣe kíni tí wọ́n ń taná bẹ́ẹ̀ náà ni a rí Àṣàbí Ọlọ́ṣẹ́ kí ló dé ẹ̀yin náà ẹ wo gbogbo àwọn bísgẹ̀ẹ́sì àwọn eléyìí wọ́n ń fowó ṣeré ní kí ló dé àwọn eléyìí ìṣọ̀lẹ̀ àwọn ṣiṣẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ lójú méjèèjì abẹ́ẹ̀rí nǹkan ẹ wo gbogbo wọn ṣe rẹwà bí gbogbo wọn ṣe dùn ún wò kí ló dé gbogbo ń tán kó síwájú ìgẹ́ ó lè pààyàn ẹ wo bí gbogbo ẹ ṣe pupa ẹ wo bí gbogbo ẹ ṣe ń wọ̀nyàn lójú kí ló dé kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ mọ́mọ́ pààyàn eléyìí pọ̀ àwọn tẹ́ kó síwájú wàhálà ó ti lọ pọ̀ ju kí ló dé ẹ wo gbogbo àwọn jewelries yìí náà ẹ wo bí gbogbo ẹ náà bó ṣe ń taná tó ń ṣáná kí ló dé ẹ̀yin tèmi wàhálà Fọlá Tinubu la rí o abẹ́rẹ́ òun náà wọ aṣọ ẹbí o bẹ́ẹ̀ náà ló wọ gèlè nígbà tí àwọn èèyàn wá rí Fọlá Tinubu níbi ayẹyẹ yìí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé bó o ló dé tí wọn ò tún fi ìwé pe ìyẹn ìyàwó Fọlá Tinubu tá a mọ̀ sí Lizzy Anjorin bó o ló dé tí wọ́n ṣe yọ kúrò ní setting ṣé kò sí lára àwọn òṣèré mọ́ ni àbí aṣámọ̀ wípé Lizzy Anjorin àti àwọn bàbá àtìyá ìbẹ̀ta
wọn ò jọ ní ìjà kankan, kí wá ló wá ṣẹlẹ̀ tí wọ́n tún wá fi yọ arábìnrin yìí ní setting tó fi wá jẹ́ wípé Fọlá Tinubu òun la rí níbẹ̀. Ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí wípé eléyìí gbẹnu tán, eléyìí ga bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí Fọlá Tinubu òun náà lẹ́rí pẹ̀lú Ìyábọ̀ Òjó yìí. Kí ló dé? Ìfẹ́ ipò ìfẹ́ yìí ga o, ìfẹ́ yìí le o, ìfẹ́ ó máa dùn bí oyin. Kí ló dé? Bẹ́lẹ̀ gan bá ń pẹ́ gan. Abẹ́ẹ̀rí bí àwọn méjèèjì bí wọ́n ṣe ṣe kíni, bí wọ́n ṣe ń ṣe tí ẹ̀wọ̀n náà ẹ wò Ìyábọ̀ Òjó náà, ẹ wo aṣọ tó náà wọ bó ṣe rẹwà lára rẹ̀. Ẹ̀yin náà kúkú mọ̀ wípé gbogbo pàtí tí wọ́n bá ti ń ṣe lẹ́kọ̀ọ́ tí Ìyábọ̀ Òjó ò bá ti sí ń bẹ̀, ẹ wò pàtí wọn ò tí ì zẹ̀, kò tí ì zẹ̀, ó ti di dandan. Ẹ rí Queen Mother ń bẹ, Queen Mother náà òun náà lẹ́rí pẹ̀lú Fọlá Tinubu. Abẹ́ẹ̀rí ẹ wo bí Queen Mother náà tó náà ti jókòó tí ń rọra ń jẹun, tí mú síbí tí ń rọra ń fi kíni, ó tó fi steez, ó tó fi sí oúnjẹ tí ń jẹ ẹni ẹlẹ́ni. Abẹ́ẹ̀rí ẹ wò kó tán síbi ọ̀rọ̀ Fọlá Tinubu, ẹ tó jẹ́ ká padà síbẹ̀ ẹ̀bẹ̀ gangan ló fúfú wà. Ẹ wá rí n tó wá mú kí àwọn èèyàn kó máa gbé fídíò Fọlá Tinubu káàkiri, tó wá jọ àwọn èèyàn lójújù ní ibi tí wọ́n ti rí Fọlá Tinubu àti bàbá àti ìyá ìbẹ̀ta, èyí tí wọ́n ṣe kíni nínú fídíò tí wọ́n rẹ́rìn-ín. Eléyìí láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé ṣé wàhálà ò ti wá ní wà báyìí? Wọ́n ní ṣé ọ̀sẹ̀ yìí báyìí bó ni ọ̀sẹ̀ yìí ò ṣe rí? Ṣé ọ̀sẹ̀ yìí ò tún ní gùn ju bó ṣe yẹ lọ báyìí? Ṣé àní máa rí oríṣiríṣi ring light lóríṣiríṣi? Kódà ṣe làwọn kan sọ wípé pẹ̀lú fídíò táwọn rí táwọn rí Fọlá Tinubu pẹ̀lú bàbá àti ìyá ìbẹ̀ta yìí, ó ṣeé ṣe kí àwọn kan jáde kó máa sọ wípé Lateef òun kọ́ ló ní ìbẹ̀ta. Ẹ wò kò sí ní tá à ní gbọ́tọ̀ nítorí fídíò yìí. Wàláhì ọ̀sẹ̀ yìí ó gùn, ọ̀sẹ̀ yìí ó gùn, yóò gùn ju bó ti yẹ lọ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé nígbà tí wọ́n bá jáde tí wọ́n wá analyze fídíò yìí, ẹ wò kò burú, à ń retí ṣùgbọ́n a mọ̀ wípé pẹ̀lú fídíò tá a rí ẹ wò nǹkan ó ṣẹlẹ̀, nǹkan ó kàn bẹ́ẹ̀ ni lórí ìkànnì yìí láti ọ̀sẹ̀ yìí báyìí títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí. Ṣé ẹ rí àwọn bàbá ìbẹ̀ta, àwọn ìyá ìbẹ̀ta yìí, ẹ wò orúkọ wọn ò ní kúrò ní orí ayélujára, orúkọ wọn ò ní kúrò lórí ayélujára rárá nítorí pé kíni Fọlá tí wọ́n bá ya fọ́tò yìí, tí wọ́n bá ṣe fídíò yìí, ẹ wò ìgbẹ̀yìn rẹ̀ àti ẹ̀ mọ ibi tí ó wà á já sí báyìí, àmọ́ ibi tí ó ṣe kíni tí ó wà á já sí torí ìyẹn la rí tà ń sọ ti Ìyábọ̀ Òjó àti Fọlá tá a tún rí yìí, tá a rí yìí. Ẹ wò ẹ rí wípé ọ̀sẹ̀ tí tá a wà yìí tí ń bọ̀ kódà títí oṣù kan wàláhì wọ́n máa ṣe fídíò lọ ní àní sinmi ní orí ayélujára yìí. Oríṣiríṣi narrative la máa rí, oríṣiríṣi analysis la máa rí lórí àwọn fídíò èyí tá a rí yìí wípé wọ́n ti ẹ̀ wá fi ìwé pe Fọlá Tinubu lásán, tá a wá rí Fọlá Tinubu pẹ̀lú bàbá ìbẹ̀ta àti ìyá ìbẹ̀ta, tá a tún wá rí Fọlá Tinubu pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ̀yin tèmi ẹ wò àmọ́ bí n tó wà nílẹ̀ yìí bí ó ṣe rí o. Ẹ̀yin tèmi kò tán síbẹ̀ o, la bá tún rí Ìyábọ̀ Òjó pẹ̀lú ẹbẹ̀ sí rẹ̀ ìyẹn Mercy Aigbe. Abẹ́ẹ̀rí bí àwọn méjèèjì ni wọ́n ṣe ń ṣe kíni ṣe rí àwọn méjèèjì wàláhì oníyẹ̀yẹ́ ni wọ́n. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ń gbọ́ oníyẹ̀yẹ́ ó ní wọ́n. Kí wá ní ká pe irú ijó tí wọ́n ń jó yìí? Kí ni ká pè? Kí ni ká pè? Kò burú. Àwọn tí òkùnkùn wa bá wa analyze wọn òkùnkùn jáde wọn wà bá wa analyze bẹ́ẹ̀ ni. Abẹ́ẹ̀ tún rí la bá tún rí Mide Martins àti Mercy Aigbe òun náà lẹ́rí tí wọ́n dì mọ́ ara wọn, inú wọn dùn wípé ọ̀rẹ́ mi ó tójọ́ mẹ́ta ṣàlàáfíà ló wà, abọ́ ọyọ̀ ní ti fíìmù rẹ̀ ìyá èyí tó lọ káàkiri gbogbo orí ayélujára ní Mercy Aigbe tí ń ṣe kíni tí ń ṣàdúrà fún tó ń dìmọ́ tí ń ṣáájẹ pé wò iṣẹ́ ló ṣe nínú fíìmù ọ̀hún.
àbẹ́ẹ̀rí àwọn méjèèjì òun lè rí ẹ gbọ́ ní kí la fẹ́ fi jà sí kí la fẹ́ fi wàhálà ṣe nínú ayé ọjọ́ mélòó gan-an láàgbélé ayé táwa máa wẹ̀wò rìn tá a kó gbogbo wàhálà lé ayé báyìí táwa kó sọ́rùn bí ẹni wípé àní lọ mọ́ bó ṣe yẹ kó rí ní ká máa fìfẹ́ hàn síra wa tá a bá pàdé lóde ká máa rẹ́rìn ká máa fìfẹ́ hàn síra bí ò bá tiẹ̀ dénú ti ẹ̀ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà àbẹ́ẹ̀rí ẹ̀yin náà ẹ wò ṣé gbogbo ń tá a rí iná ṣé kò dùn mọ́ àyàn nínú bó ṣe yẹ kó rí náà yìí bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nù gẹ́lẹ́ àbẹ́ẹ̀rí gbogbo wọn ó là ń rí tí wọ́n dùn wò tí wọ́n rẹwà tí ojú wọn ṣe kìnnì tí ń tanná tí gbogbo ohun tí wọ́n ń wọ̀ báyìí tí ń ṣe ṣáṣáṣá kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ṣe é ráwọn tí wọ́n bá wọn ṣe makeup yìí iṣẹ́ ni wọ́n ṣe wàláì iṣẹ́ ni wọ́n ṣe wọ́n gbìyànjú ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí bí gbogbo ẹ ṣe lọ ní ibi pátí ọ̀hún ni Fọlá náà lẹ́rìí yìí aṣọ tí Fọlá wọ̀ ó lẹ́rìí àbẹ́ẹ̀rí bí bóun náà ṣe dùn ún wò kí ló dé ọmọ yìí rẹwà ọmọ yìí fine ọmọ yìí fine ẹ wá ní wọn ò ní para wọn ní wọn ò ní kẹ́ ní wọn ò ní sunkún ó ti di dandan ṣe bọ́ ọmọ ló dúró tán ọmọ ló dúró tán ṣé ti háìtì la fẹ́ sọ náà ẹ wo tiwájú ẹ wo tẹ̀yìn náà tó wojú bó ṣe rí kékeré ẹ wo ojú bẹ́lẹ̀ tó bá ṣẹ́jú síyàn pàkó lẹ́ẹ̀mejì báyìí wàláì ọkọ olúwa rẹ̀ ò ní délé o wàláì ó ti débi tí ó máa gbénu ọ̀dọ̀ Fọlá ni yóò kẹ́rù ní ó lọ kó bá Fọlá níbi tó bá wà bẹ́ẹ̀ ni torí pé bá a ṣe ń rí báyìí gan-an aláàjì gan ò gbọ́dọ̀ rí Fọlá kò gbọ́dọ̀ ṣèṣì pàdé Fọlá tí aláàjì bá fi lè ṣèṣì pàdé Fọlá wàláì aláàjì ò ní padà délé o aláàjì ò ní padà délé pẹ̀lú gbogbo ń tà ń rè àwọn pákéjì yìí ní agbára ojú yìí ó lágbára ọkùnrin tó bá ríro ojú báyìí náà tó di gbogbo ohun tí Fọlá rù sáyà tó rù sẹ́yìn yìí tó fi sojú àní àmọ́ tí ó ṣẹlẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ yóò gba àwẹ̀ àti àdúrà kó tó di wípé irú ọkùnrin bẹ́ẹ̀ padà sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o kí ni tẹ́yìn gan rò wípé yóò ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí kí lẹ lérò wípé yóò ṣẹlẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ọ̀sẹ̀ tá a wáyé àtọ̀sẹ̀ tí ń bọ̀ yín fún àkàtẹ̀ sọ wípé oṣù kan kí lẹ lérò wípé yóò ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ̀yin ò mọ̀ wípé orí ayélujára yìí wàláì yóò gbaná jẹ bẹ́ẹ̀ ni kódà yóò bízí gidigidi gan-an bẹ́ẹ̀ ni gbogbo ntẹ́yìn náà bá lérò wípé yóò ṣẹlẹ̀ pẹ̀lú àwọn fídíò tẹ́ ti rí pẹ̀lú pátí tí wọ́n ṣe yìí ẹ̀yin tèmi gbogbo dáhùn yín ẹ̀yin ẹ sáà mọ̀ drop ẹ̀ sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ níbẹ̀ torí ní tèmi o èmi mọ̀ wípé ọ̀sẹ̀ tá a wà yìí ìyàtẹ̀ tí ń bọ̀ wàhálà yóò lọ́ǹgì ju bó ṣe yẹ lọ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ àbí àbáwọn ará bíkọ́ ó ti di dandan wọn ò jáde wọn wà á analyse gbogbo ohun tí ó ṣẹlẹ̀ níbi pátí ọ̀hún ẹ̀yin tèmi ẹ jẹ́ ká fojú sọ́nà ire o.